Oh, all this is telling me you not like designer, you not like Ferrari. Every time you'll be showing love. The video you push Shema. Shema do like if you want to further, you go back, doing their thing for all of us. And they don't shout on themselves. I don't tell me they do not shout on themselves. But love has come to prevail. You want Ferrari? What do you want? Oh, God bless their union. I don't know what I can do again. All these things have been following. All this brochure, all this Jim Ike and Genevieve. You are the one that pushed me to this state. Because up till now, I never find the woman. No wahala. Ló lè wo wèrè tó lórí burúkú ni tó bá yẹ ní Wùnmí ṣe pé ẹ̀yin ọmọ òfò tó hàn bíire hàn bí ní bíire ẹ wá sórí social media ẹ máa ní àwọn celebrity lára ṣé ẹ ti rọra yín pin ni tán bá ti struggle ògo fún yín tí ò jọ ṣé ẹ ti rò pé àwọn ọmọ yín ò lè lógo kọ́kọ́ àfẹ́yìn fáǹsì mi ẹnu mi ò dá fún gbèbí tí problem wà ní gbogbo bí bá ṣe sún fún yín ẹkún ayọ̀ ni ṣẹgbọ́n nǹkan tí mò ń sọ tó bá ti tó àsìkò náà ẹ bá mi bọ́ta gbogbo tí bá ṣe sunkún yẹn fún mi ẹ bá mi gbà ẹ jọ̀ọ́ Ajíbọ́lá ayé rẹ ti bàjẹ́ ayé ṣe pé lórí burúkú ni èmi kọjá ẹni tẹ́ máa búlì o ẹ mọ̀ pé ti búlì èmi mo ti di wèrè mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ búlì mi máa gbé fọ́tò yín àtàwọn ẹbí yín máa fi èpè voice over ṣèpè sí yín máa post ẹ̀ mo ti kọjá ẹni tẹ́ fẹ́ ẹ wo bí èèyàn kọ́kọ́ lè ní ọ̀dọ̀ tèmi kò sí kú búlì ṣẹgbọ́n nǹkan tí mò ń sọ wèrè oníṣẹ́ yìí olólùfẹ́ mi mò ń bá wí o àwọn wèrè trólù yìí ni o ẹ trólù ẹlòmíì títí ẹlòmíì à go offline off the radar ṣùgbọ́n orú àwa yìí àwọn ò ráyè mi lè go off the radar fẹ́yàn kan kọ́ lọ́ọ́ máa mú mi kó má fàìsàn ṣe mi kó má pa mí kí má rí kú òbí báyìí kí má rí kú ọmọ kọ́ lọ́ọ́ ń ṣàánú mi kó jọ pé kí n go off the radar fẹ́ anybody yẹn ọmọ kò jọ o a máa gbé yín gbé wo bí kò sí ìtọ́ jẹ́ ọmọbọ̀tí nu yín ọmọbọ̀tí ni mí ẹ lọ béèrè mi dáadáa ẹ béèrè upbringing mi English ni mí o as in ọmọlé ni mí but ìgbà tí mo ti make up pé mo fẹ́ ṣe fíìmù yìí mo ti mọ̀ pé nígbà mo kọ́kọ́ wò mo ní súrà tó ń lọ yìí súrà kò gbé wèrè wọ̀ ní àjẹbẹ́ wọn á búlì ẹ̀ kó lọ kú dá ó kú ó lọ nìyẹn wọ́n èmi kú gbà mo wà ní 11 years old èmi ò lè kún kékeré gbogbo àrùn mi náà ti kó lọ kọ́ lọ́n bá mi dẹ̀ wọ́n nílẹ̀ kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ béèyàn kan lòun àbúlé èmi sí kú máa gbẹ́ bí yín máa ṣe voice over ògùngùn máa pa yín ni kó máa pa yín máa ṣe voice over èpè ní mi ì ṣe celebrity débẹ̀ mi tọrọ owó lọ́wọ́ yín dandan kan ni ẹ má ṣorí burúkú pẹ̀lẹ́ mi o ṣẹgbọ́n nǹkan tí mo yún nú mi ẹ má bí mi pé ta ni dádì ọmọ mi ẹ má wọrí ṣó ti yé yín nǹkan tí mò ń sọ bọ̀ pé ká máa dádì mental health mi àti permanent àti health mi gangan kò gbé ṣó ti yé yín nǹkan tí mò ń sọ so ohun mi ni but ẹ bá tí wọ́n á fi ń bú mi ó má dàbí pé ń bú health mi ẹ̀yin dẹ̀ kọ́ lẹ dá mi ṣe get nǹkan tí mò ń sọ àfẹ́sọ́nà ṣì ń show lórí YouTube ní Wunmi Toriola TV ẹ̀yin kọ́ lẹ dá mi tẹ́ bá ti ń sọ pé kò sọkọ yẹn ẹ bẹ́ẹ̀ pé ẹ̀ ń bú mental health mi ṣé mo yẹ wà yìí mi fine mo fine ọmọ dáadáa dẹ̀ ní mí ẹ gbàgbé gbogbo wèrè díẹ̀ wèrè púpọ̀ dáadáa díẹ̀ lèèyàn fi ń pẹ́ láyé ẹ wo gbogbo àgbákò nìyẹn wọn ìṣẹ̀kù ń sìn kọ́lọ́n bá mi tẹ́ bàbá sáṣẹ́fẹ́ rí ẹ wo gbogbo àgbákò tán fi ojú wa hàn nu fíìmù bàbá yẹn pẹ́ láyé o ṣùgbọ́n tó bá ti ń ṣe yín gbogbo nǹkan ìwọ ló máa filẹ̀ ló máa lọ látàtà ìwọ lọ̀rẹ́ máa kọ̀ ló máa fẹ́ kú ló máa kọ WhatsApp status àyà ẹ̀ máa ga kò sí nǹkan tó fẹ́ kọjá kọ́lọ́ má jẹ́ ká rí kú ọmọ kó má jẹ́ rí kú òbí báyìí kó ṣàánú wa kó má jẹ́ káwa náà kú máwọn èèyàn lójú kó má jẹ́ kí nǹkan kan burúkú ṣẹlẹ̀ sí wa so tó ti eyín nǹkan tí ń sọ so bí ilé ayé ṣe gbà nìyẹn ẹ gẹ́tì nǹkan tí mò ń sọ but ẹ má ti réyàn báyìí má ti má ṣe lòṣì ó ti bẹ jù ó ti ṣe kinní kan ayé ló kẹ́ṣi lóró ẹ ṣe òdèdè ṣe kinní kan mo ti ka script fún yín nìyẹn ayé ló kẹ́ṣi lóró ayé ló kẹ́ṣi lóró mo wá ń tọ́jú mental health ń sìn mi tún wá lọ marry ẹ̀ tún wá fi ń bú mi ṣé ẹ̀ ń bú health mi ẹ̀yin kọ́ lẹ dá mi o wọ́n kọ́ sínú oògùn fún mi ni pé kì í má tí lọ́kọ ṣó ti eyín nǹkan tí mo sọ kì í ṣe pé mi ò réyàn tí oògùn tí mo dẹ̀ ń lò yẹn bá ti pé tọ́lọ́run ti rí pé mental health yẹn ti normal ṣó ti eyín nǹkan tí mo sọ wọ́n máa pè mí padà pé pọ́n náà má rí fẹ́ẹ̀dì ilẹ̀ má rí ní ilé ọkọ
ní ibùjókòó ayọ̀ wọ́n máa pè mí adẹ́ni ẹ ṣé